Atótó arére mú múròyìn ayọ̀kọ́tọ̀ yín wá. Kiniun Akewi mo tún gbé dé ẹ̀yin ará Ìbàràpá ẹ kú àlejò akọni ọba. Akọni ọmọ Ìbàràpá ló tún gbé dé. Ẹnìkan bẹ Olusegun Ọkanlawọn ló ń jẹ́ òun lóhun tí mo wá tà lọ́jà. Kiniun Akewi kì í bá wọn kọrin ewì lásán ṣá. Tẹ́ ẹ bá rí tí mò ń kọrin tí mò ń polongo. Ó tọ́ pé yé eyín pé ohun tó lè ṣe wá láǹfààní ni. Pàápàá jùlọ gbogbo ẹ̀yàn ọmọ ìyá mi ní Ìbàràpá. Tẹ́ ẹ bá ti subscribe sí Kiniun Akewi akọni ọmọ Ìbàràpá lórí YouTube. Kẹ́ ẹ wo gbogbo iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn. Òdúró Olusegun Ọkanlawọn kì í ṣàìmọ̀ fólóko. Aṣọ́re mátìrègún ni ó ní tẹríba kì í bá wọn yájú ságbà bí olóṣèlú bòmí. Ọmọ ẹgbẹ́ APC ni Ìbàràpá Central North ló ti ń díje dupò House of Rep. Ojúlówó ọmọ Ìdèrè Olusegun mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà ọmọlé bàbá ẹ̀. Ẹ dìde ará Ìbàràpá ẹ dìde. Ẹ dìde dùgbò Olusegun Ọkanlawọn. Ọ̀mọ̀wé ni ẹnjìníà ni kì í bá wọn ṣe olóṣèlú tí ó kàwé. Ẹnjìníà David Olusegun Ọkanlawọn gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹnjìníà Olusegun Ọkanlawọn òun lẹni tí mo rí òun lẹni tí mo mọ̀ òun lẹni tó dá mi lójú òun lẹni tí mo ń polongo kó lè ṣojú wa ní House of Rep l'Abuja. Tó bá jẹ́ tọmọlúàbí là ń fẹ́ ní Ìbàràpá North ẹ dìde ẹ tún yáyá ẹ dìbò Olusegun Ọkanlawọn. Tó bá jọmọ̀wé là ń fẹ́ ní Ìbàràpá Central ẹ dìbò Olusegun Ọkanlawọn láti ṣojú wa ní House of Rep. Àwọn apanilẹ́kúnjá yóò lè ràn wá lọ́wọ́ mọ́. Ẹnìkan ò lè wá fi síngílẹ̀tì bò wá lójú ará Ìbàràpá ẹ dìde ìbò ẹ tẹ̀lé ẹnjìníà Olusegun Ọkanlawọn. Ẹnjìníà Olusegun Ọkanlawọn ni òun ló yege. Ẹ dìde dìbò Olusegun Ọkanlawọn tó ti ń sanwó jàǹbá àwọn ọmọdé Ìbàràpá ká bàbà. Ṣé iye ọmọ tó ti rán nílé ìwé la fẹ́ wí? Ṣé iye àwọn ọmọ tó ti fún scholarship la fẹ́ máa sọ? Over 2,000 ọmọ ló ti bá sanwó jàǹb. Ọ̀pọ̀ ló wà ní Ajásí Yunifásitì ní Àkùngbá Àkókó. Olusegun Ọkanlawọn ní sanwó wọn. Olusegun Ọkanlawọn ní ẹni tó tọ́ láti dìbò fún inú ẹgbẹ́ APC ló wà. Ọkanlawọn ní ẹni dìbò fún. Olusegun ló yẹ ní House of Rep tiwa. Òun ò ní báwọn abọ́kẹ́tì tàbí bọ́kẹ́tì tó bá wọlé. Ohun tó ń jara Ìbàràpá níyà ló fẹ́ ṣe. Ó ti lówó tiẹ̀ tẹ́lẹ̀ rí kó tún padà wá bá wa gbé báàbò. Kiniun Akewi tájà ò bá rí kì í kó lásán. Bí Kiniun ò bá dé Olusegun Ọkanlawọn mọ̀ kò ní báwọn polongo David. Ará Ìgbọ̀rà, Ìdèrè, Tápà, Ayétẹ̀, ohun gangan. Pẹ̀lú gbogbo àrókò pátá ẹ̀túyáyá ẹgbẹ́ Olusegun Ọkanlawọn lárugẹ. Nínú ẹgbẹ́ onígbàlẹ̀ ló ti wá APC ní kẹ́ẹ̀dìbò Olusegun Ọkanlawọn ló lè ṣe o tá a bá tún fẹ́ máa tanra wa ló sì tún. Tá a bá rẹ́ni tó bá fẹ́ pọ̀tàn yànnàkú ló lè ní mo rí Kiniun ọ̀hún fìrí. Tá a bá rẹ́ni kákúkú sọ fún ààrẹ rí. Tá a bá rẹ́ni tó lóhùn òmò Olusegun Ọkanlawọn tó ṣèlú tó dé ẹgbà kó nírara nírú wọn. Kò sílùú tí ò ti fún wọn ní jàǹbọ̀ fẹ́ ní Ìbàràpá ti jàǹfààní Olusegun Ọkanlawọn láti kó kòrónà. Bọ́ọ̀ tó tún ṣèlérí ló ń ṣe lọ́wọ́. Ṣé ẹ ti wá rí i pé ẹnjìníà Olusegun Ọkanlawọn la bá dìbò fún kí Ìbàràpá lè fọkàn lélẹ̀. Olusegun ò sá lọ lásìkò tó mú Fúlàní ṣẹlẹ̀ ní Ìbàràpá. Gbogbo ipa tó ní ló sà. Ó ṣe gudugudu méje òun yàyà mẹ́fà. Kò síbi tọ́wọ́ jèrè rẹ̀ ò dé. Tó bá jọ bí irọ́ ẹ̀wò orí ayélujára ará Ìbàràpá Central North ẹ tètè dìde ìbò. Gbogbo ará Ìbàràpá Central North ẹ tètè sọdún kẹ́ ẹ má bàa sọnù káwọn jàǹdùkú má bàa wá bọ́ sípò. APC ní ẹ dìbò fún. Olusegun Ọkanlawọn ló yẹ ní House of Rep tiwa. Ọ̀gánilá ọ̀gánilásá. Ọ̀kan ṣoṣo làjọ̀nà fún tí mi gbó kìjikìji. Ẹnjìníà Dr. Olusegun David Ọkanlawọn ló lè ṣe tá a bá fẹ́ tún àtọ́ra wa ló sì tún fún. APC ní ẹ dìbò fún. Olusegun Ọkanlawọn ló lè ṣe. Ọ̀gánilá ọ̀gánirásá. Ọ̀kan ṣoṣo làjọ̀nà fún tí mi gbó kìjikìji. Ẹnjìníà Dr. Olusegun David Ọkanlawọn ló lè ṣe tá a bá fẹ́ máa tọ́ra wa ló sì tún fún. Àìwá bá mọ̀ wọ́n lè bí léèrè pé ta ló ń kéde Olusegun Ọkanlawọn gẹ́gẹ́ bí ẹni tó yẹ ní House of Rep ní Ìbàràpá North Central. Ààrẹ àdúrágbèmí Kiniun Akewi lèmi jẹ́. Ọmọba Kunle Ologundudu ló ń polongo Olusegun. Akọni ọmọ Ìbàràpá tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ni ẹ̀yin lójú ọba fìdíhàn kan tó milẹ̀ tó dàràbà.